Dẹ̀dẹ̀ báyìí ní rọ̀kókò lágbàlá. Ara ò kí ní ọ̀gẹ̀dẹ̀. Tútù báyìí là ń bá lé olúwẹ̀rí. Ẹ káàbọ̀ sínú oṣù ìtura, oṣù ayọ̀, oṣù ìdùnnú. Welcome to the month of October. Ẹ máa wí tẹ̀lé mi wípé ara ò ní ni mí, mi ò ní bá wọn mọ̀ nira. Ara máa dẹ̀ mí ni. Kò sí bí ẹkọ́nọ́mì yìí ṣe fẹ́ le tó, kò sí bí Nàìjíríà yìí ṣe fẹ́ le tó, èmi máa rí tèmi ṣe níbẹ̀. Ara ò ní ni mí, kò ní láyà mi, kò ní ní ọkọ mi, kò ní ní àwọn ọmọ mi, kò ní ní àwọn òbí mi, gbogbo àwọn tó fẹ́ mi pátápátá sí rere, ara ò ní ni wọ́n. Ìdùnnú báyìí àti ayọ̀ tí mo fẹ́ fi wọnú oṣù yìí ni màá fi jáde láṣẹ Olódùmarè. Mi ò ní wá sunkún ẹnikẹ́ni ní agbára Ọlọ́run. Mi ò ní sunkún bàbá, mi ò ní sunkún ìyá, mi ò ní sunkún ẹbí. Ẹ káàbọ̀ sínú oṣù ìtura. Mo sọ fún yín pé welcome to the month of October. Omidan MITADE lookomi.